gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, mama sayimbo mbi. Kamari, mama sayimbo. Kamari, mama sayimbo mbi. Kamari, mama sayimbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò Àmásọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí, ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Òun náà rèé yìí o, ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ẹ wo bí ibi, òun náà rèé. Ó dà pé tí wọ́n sọ fún yín pé ẹ máa gbowó oṣù, pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà lówó oṣù yín, ṣùgbọ́n ẹ máa ṣiṣẹ́ fún, àbí? Iṣẹ́ tẹ́ nílò láti ṣe ni kẹ́ dá ìbéèrè 10. Kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá. Kẹ́ dẹ̀ mọ òǹkà yín ló bá tán. Ẹ máa kówó lọ. Kò sí ká lọ kábọ̀ ńbẹ̀. Ẹ ṣáà ṣe mí jẹ́jẹ́. Ó dáa tí ẹ bá sọ èdè Yorùbá títí tá a máa fi parí ètò yìí lónìí, kẹ́ ẹ fi èdè míì kún èdè Yorùbá. Tí iye tẹ́ ẹ jẹ́ wá dàbí bóyá ẹ ṣe àwọn ìbéèrè tí iye tẹ́ ẹ jẹ́ wá rí bí 1,100 àbí kó dín, iye tẹ́ ẹ bá jẹ a máa fún yín ní ìlọ́po ẹ̀. Ó fi dórí ẹgbẹ̀lẹ́gbẹ̀. Ó dáa tẹ́ ẹ bá wá ṣe àwọn tẹ́ ẹ ń ṣe àwọn ìbéèrè kẹ́ ẹ máa fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ ẹ wá débi 10,000 tẹ́ sì ní ìbéèrè ilẹ̀, ẹ lè sọ pé ẹ̀ ń lọ pé ẹ̀ ń kówó yín lọ. Ṣùgbọ́n kẹ́ wá tún rọrí mọ́ o, kẹ́ sọ pé mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi, tẹ́ wá ń gbà wọ́n padà, owó yín á tún máa lọ sókè. Mo jà wọn sáré. Làmà kíkanjú. Lónìí àlejò tí a ní kábíyèsí Ọlọ́run ayọ̀. Ẹ jẹ́ àjọkọ́. Ẹnu mi àgò. Ẹ jẹ́ àjọkọ́. Ẹni mi. Kí ìtẹ̀wú yẹn. Kábíyèsí. Bá mi yọ kí yẹn. Ẹ má yẹ jọ, mo fi títò bí Ọlọ́run fẹ́ yìí. Mo fi títò bí Ọlọ́run fẹ́ yìí. Ẹ̀yin ẹ tún gbé. Kábíyèsí Ọlọ́run ayọ̀. Ẹni mímọ́ funfun báláwú. Àkàwé ò sí láyé lọ́run o. Ẹ ti ń bẹ. Ẹ ó máa bẹ. Ẹ tóbi jù, mo ká ọ sókè. Fárúgbó ajá o. Ìdọ̀bálẹ̀ rẹ o mọ́ gàjí ọ̀run. Ṣe ẹ kọ́ délẹ̀ ṣẹ́rù ń báyìí ni. Èmi ti lọ́lọ́run tó ga jù nígbà gbogbo lẹ́gbẹ̀ẹ́ mi. Ọlọ́run tó ga jù lẹ́gbẹ̀ẹ́ mi ó lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ ṣeun. Ibi tí mo wò pé mo ti máa mú yín. Ó dáa. Kí ni orúkọ? Mo mọ̀ pé ìlú mọ̀ọ́ká nìyí, ṣùgbọ́n fún àwọn tí wọn ò tí mọ̀ yín tí wọ́n sì tí wọn ò tí débẹ̀, kí ni orúkọ yín àti orúkọ wo ni wọ́n máa ń pè yín? Orúkọ mi tí bàbá àti ìyá sọ mí ni Ọláyẹmí Báyọ̀nílé Bọ́lájí. Gbogbo èèyàn mọ̀ mí gẹ́gẹ́ bí orúkọ tí mo máa ń jẹ́ ní orí ìtàgé. Wọ́n máa ń pè mí ní Tolúwa ní kọrin. Wọ́n já sí. Bí wọ́n ṣe máa ń pè yín nìyẹn. Tolúwa ní kọrin. Orin tó wá sọ́kàn mi, ó mọ̀ ó dáa. Ẹ jẹ́ ó tó ọdún ẹgbẹ̀lẹ́gbẹ̀ yẹn. Kí ẹ wo nǹkan tí kí iná yín. Ó dáa. Ó já mi lára jẹ. Èmi gan. Olófòfó ọ̀rẹ́ yín ni a kò máa bá yín pawó rẹ. Jẹ́ pé méjì obìnrin òde nù. Ẹ máa gbọ́ òwe bó ṣe ń jáde. Àbí? Ó dáa. Ẹ jẹ́ kó mú ìbéèrè àkọ́kọ́.
kí ni òǹkà tó wà ń bẹ̀ kí n lè wá jáde? Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé márùn-ún. Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé márùn-ún. 565. Ó yá ó yá. Kí ló dé? Oṣù wo ni oṣù ọ̀wàrà? Oṣù kẹwàá. Oṣù kẹwàá. Bẹ́ẹ̀ ni, oṣù kẹwàá ni ọ̀wàrà. Ẹ kà á sínú. Ṣẹẹrẹ Èrèlé. Ó dáa, oṣù kẹwàá ni oṣù ọ̀wàrà. Ọ̀wàrà ó jẹ́ oṣù ìkórè. Oṣù ọ̀wàrà ó jẹ́ oṣù tí ẹ mọ̀ pé gbogbo oṣù wa ni ó ní nǹkan tó rọ̀ mọ́. Bíi oṣù Èrèlé, èrè ní ilé, February oṣù kejì, èrè ní ilé, èrè profit, dividend, gains nílé, at home. Ìyẹn ni wípé oṣù yẹn, oṣù ìlóyún, oṣù tí èèyàn máa ń jèrè nílé, nǹkan tẹ́ bá ṣe nílé ó máa lọ sókè. Èrè ní ọ̀nà, èrè náà match. Nǹkan ọ̀nà yín, èrè máa wà ń bẹ̀. Tẹ́ ṣe ń lọ síwájú, tẹ́ ń lọ sẹ́yìn, èrè tabua. Igbe òun ní oṣù kẹrin, April. Ìgbà tí ẹ bá ti jèrè nílé ní Èrèlé, tẹ́ jèrè lọ́nà ní èrè náà, tó bá ti doṣù Igbe, oṣù ọpẹ́ ni. Èèyàn bá kígbe, àdúpẹ́ o, oṣù yìí oṣù ọpẹ́. Ẹ máa lọ sí Èbìbí, ẹ máa lọ sí Òkudù, Agẹmọ, gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ tí àwọn ẹni ìṣáájú wa tán ti pèsè sílẹ̀ fún wa. Ó dáa, oṣù ọ̀wàrà, oṣù kẹwàá ni. Ó yá. Ọdún kelòó leléyìí tẹ́ ti bẹ̀rẹ̀ sí ń kọrin? Ó ṣáà ti lé lọ́dún 12. 12? Bẹ́ẹ̀ni. Ọmọ tán bá bí lọ́dún 12 sẹ́yìn ó ti ń lọ sí girama. Níbo lẹ ti ń kọrin? Níbo lẹ ti bẹ̀rẹ̀ sí ń kọrin? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹnu mi aguru. Kí ló ṣe? Ó yẹ kẹ́ ẹ lè sọ yẹn fún wa. Mo bẹ̀rẹ̀ láti ìlú òkè. Ibo ni ìlú ìsàlẹ̀? Ìlú òkè nípínlẹ̀ Ọ̀ṣun. Nípínlẹ̀ Ọ̀ṣun. Níbo lọ́ṣun? Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkìrun. Ìkìrun. Olórin ẹ̀mí ni yín, ṣé lè kíra yín? Ẹ lè kíra yín? Ẹ gbọ́, ṣé wọ́n lè kíra wọn? Wọ́n ò lè kíra wọn? Ó dáa. Àwọn tán bá yín wá, wọ́n fẹ́ bá yín gbé owó. Ẹ sọ̀rọ̀. Mo mọ̀. Ẹ mọ̀ pé wọ́n á bá yín gbé owó ni? Bẹ́ẹ̀ni. Ó dáa, ó yá. Ní Ìkìrun, a sì ń sọ̀rọ̀, báwo ló wá ṣe ṣẹlẹ̀? À ń kọ káàkiri díẹ̀ àti ìmọ̀bi tí orí ń gbé wa rì nígbà náà. Ṣùgbọ́n nígbà tá a dé ìlú Èkó, a darapọ̀ mọ́ akọrin ní ìjọ ṣá. Ìjọ wo? Ẹ dárúkọ ẹ sọ. Ìjọ ọmọ Ọlọ́run ṣá. Èwo ni ìjọ ọmọ Èṣù? Ìjọ ọmọ Sátánì. Ìjọ ọmọ Ọlọ́run a darapọ̀ mọ́ akọrin, a dẹ̀ bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Ibẹ̀ náà láti mọ̀ pé ibi tọ́lọ́run ti fẹ́ ká wà náà nìyẹn. Títí tọ́lọ́run ṣe gbé bó ṣe ń ṣe dé. Ó dáa, ẹ jẹ́ ká lọ sí ìbéèrè mi. Ìbéèrè kelo? 246. Kí ni 246 ní Yorùbá? Òjìlélúgba-lé-mẹ́fà. Òjìlélúgba-lé. Ó dáa, ó yá. Kí ni Yorùbá yìí túmọ̀ sí? Ẹ jọ̀ọ́ ẹ bá mi pè. Remíre.
Òde. 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 Ní Ìkìrun. 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 Ẹ tọ́ mi sọ́nà díẹ̀. Òde ni kí ni tán bá pèèyàn ní òde èèyàn ni tán bá pèèyàn ní òde ta ni wọ́n máa ní òde ni o. Òde. Dúró Ẹ farabalẹ̀. olórin ẹ̀mí. Òde. Òde. Ṣebí Ìkìrun ló wà lẹ́gbẹ̀ẹ́ Ìràgbìjì. Bẹ́ẹ̀ni. Òde. Ṣé mọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ti lọ ó kù 500,000. Ẹ mọ̀. Ṣé mo lè mú ìdáhùn méjì? Ó yá. Òde. Ìránṣẹ́ àbí ọdẹ. Àbí ọdẹ. Òde olófòfò ni. Òde wá láti odídẹrẹ́. Àní òde ni o ṣọ́ra fún o òde ni o olófòfò ni o tọ́wọ́n bá fẹ́ pèèyàn lólófòfò wọ́n á pè ní òde. Olúwa àwọn ọmọ ogun. Mímọ́. Ṣé ẹ ti kọrin gan. Mo máa ń wò yín dáadáa àwọn èèyàn máa ń wò yín gan. Àwọn èèyàn tó sọ fún mi pé kẹ́ wá síbí wọ́n pọ̀ gan. Bẹ́ẹ̀ ni inú wọn á dẹ̀ máa dùn báyìí pé wọ́n rí yín bí. Kí ìyẹn lásán. Kí wo lẹ máa fi ń kọrin? Mo ń kọrin lórí fí. Ẹ ń kọrin lórí fí. Ó dáa. Ó dáa. Iṣẹ́ orin nìkan lẹ ń ṣe. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ orin nìkan. Àwọn olórin ẹ̀mí máa ó yá ẹ tẹ̀síwájú. Ìbéèrè kelo. 481. Kí ni 481 ní Yorùbá? Ọ̀rìnlénírínwó-lé-kan. Orí àwọn èèyàn máa wú ní Ìkìrun báyìí. Bẹ́ẹ̀ ni ṣé wàhálà. ó rò bẹ́ẹ̀. Mo máa ń fún àwọn èèyàn níwèé ni láti kọ ó yá. Wọ́n máa mọ ilé yìí o. Ó yá. Ọ̀ọ̀ni Adéyẹyè ẹni ìtàn Gúúsì Ọ̀jájá kejì ní Ọ̀ọ̀ni ti Ifẹ̀ báyìí. Kí ni orúkọ ọba tó jẹ kí wọ́n tó jẹ? Ìyẹn rọ̀. Ọba Síjúwadé. Mi ò fẹ́ ẹyọ kan. Kí ni nǹkan tá a kọ síbí? Ọ̀ọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì. Àpèjá yẹn. Kí lẹ̀ ẹ̀yin. Síjúwadé. Síjúwadé rèé o Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀. Ọba Síjúwadé. Bẹ́ẹ̀ ni mi ò ní fún yín o. Ẹ dákun mo gbà. Ẹ pè é mo mọ̀ Ọba Síjúwadé ni. Mo fẹ́ kẹ́ ẹ sọ tán. Ẹ dúró. Ọba Síjúwadé
nìkan ni mo mọ̀, ọba Síjúadé. Ẹ mọ bí bàbá wa ń sìn ṣe ń jẹ́ Ọ̀jájá kejì. Kí ni ọba Síjúadé? Ṣé ẹ mọ̀? Ẹ̀yin mọ̀? Ẹ lè fún wọn ní àpèjá. Ẹ dákun. Ẹ ṣàánú mi. A ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi eléyìí kún ni. Ọba Síjúadé. Ó yẹ sọ. Olúbùṣe kejì. Olúbùṣe kejì. Òun ti. Ẹ tí sọ orúkọ yẹn tó ọba Okùnadé. Síjúadé Okùnadé Olúbùṣe kejì. Ẹ má bínú sí mi. A kò fún yín ni o. Ẹ ṣeun. Ọọ̀ni Okùnadé Síjúadé Olúbùṣe kejì. Ó yá. Ṣé tó máa ẹ ti kọrin nílùú èbó? Kó yẹ ká fún wọn ní ìbéèrè yẹn. Mi ò rí, mo ń wo gbogbo nǹkan tẹ́ máa ń fi sí TikTok pátápátá, mi ò rí yẹn. Ọdún tó kọjá yìí náà. Ọdún tó kọjá? Ọlọ́run ní fi yẹn ṣe àlọ́mọ. Lágbára Ọlọ́run, ẹ máa lọ, ẹ máa bọ̀, ẹ máa lọ, ẹ máa bọ̀, ẹ máa lọ, ẹ máa bọ̀, láṣẹ Ọlọ́run. Ó yá. Ìbéèrè kélòó? Ọ̀rìnlénírínwó-dín-mẹ́fà. Ọ̀rìnlénírínwó-dín-mẹ́fà 474. Kí ló sọ? Dárúkọ àwọn èlò orin mẹ́fà tí àwa Yorùbá máa ń lò. Tẹ́ ẹ bá mọ̀ yẹn, tẹ́ ẹ bá mọ̀, màá tún yọ mí. Bẹ́ẹ̀ ni. Bíbí bá ń pa ni ká wí. Èwo ni tó bá kọlù bí máa gba aṣọ owó ẹ̀. Ẹ fi ẹ fún mi. Bébí bá ń pa ni ká wí. Èwo ni tó bá kọlù bí máa gba aṣọ owó ẹ̀. Bébí bá pa ẹ́ ṣàṣọ pé bí pa ẹ́ kò gba aṣọ. Ó dá. Màá kọ́ yọ ẹyọ kan ni pẹ̀lú òwe tó dùn yẹn. Ó yá. Ẹ fẹ́ sọ? Ẹ sọ. Gbohùngbohùn. Gbohùn èwo ni ohun ti Yorùbá? Àwa kọ́ la gbé gbohùngbohùn jáde. Ohun èlò orin. Ìlù. Ìlù. Irú ìlù wo? Èmi ti ń gbọ́ ọmọkùnrin báyìí. Ìlù. Ó dáa, ìlù. Ìlù dùndún. Ìlù. À ń lo ìlù bàtà náà. Rárá, ìlù nìyẹn. Ìfọn. Èwo ni ìfọn? Wọ́n á ní tìlù tìfọn. Fèrè. Ẹ ṣeun. Ó yá, ó di méjì, ó kù mẹ́rin. Ta ló mọ orin yẹn? Níwàá ló pè mí, èmi kọ́ mo gbé ra mi. Ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba nílẹ̀ Oòduà, ṣẹ̀rẹ̀ ni ó máa dún. Agogo. Agogo ńlá la fi ń kọ́ balùlẹ̀ Ifẹ̀, òwúrọ̀ rèé o. Ó yá, ó kù méjì. Ẹ dúró.
àròjọ musolókun. Ẹ̀dùn mo ti dárúkọ mẹ́rin. Ó kù méjì. Mo ti dárúkọ mẹ́rin. Àbò ò tó díẹ̀ ọmọkùnrin ò tó àbí. Mo ti dárúkọ mẹ́rin. Ẹ dúró náà ẹ dúró. Ó kù méjì ó tó ká mú mi sí. Èmi ò lómi. Wọn ò lómi. Ó dáa. Ó yá. Mo ti dárúkọ mẹ́rin. Bọ̀ tàbí kan nílẹ̀ Yorùbá. Bá mi yọ. Ẹ dúró ẹ má tí yọ. Ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀. Ìṣẹ́jú mélòó? Ìṣẹ́jú wo la ti fẹ́ máa ẹ má yọ. Mo ti dárúkọ mẹ́rin nínú kò pé. Mo dá. A fẹ́ kó pé ni tó bá pé. Mo dárúkọ mẹ́rin nínú mẹ́fà. Ẹ̀pà gbòyìn ń ká. Kí ni yẹn? Ẹ̀pà gbòyìn ń ká àgídìgbò. Ẹ gbọ́ yẹn rí? Ṣé ẹ mọ àgídìgbò? Ìlù làgídìgbò. Ìlù àgídìgbò. Ẹ mọ gòjé? Ó ní nǹkan táwa ń pè láyé ìsìn. Kí lẹ̀ ń pè? Èmi ò mọ̀. Ó dáa. Kò dẹ̀ wù mí mo wò pé ìyẹn ó kàn máa jẹ́lé tẹ́kọ̀ máa gbà. Toró jẹ́. Ìbéèrè kelo? Ẹ jẹun o. $5.25. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ pẹ̀lẹ́. Ẹ má bínú. Owó sì kì í síbẹ̀. Kí ni ẹ? 5.25. Kí ni 5.25? $okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-ó-lé-5. $okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-lé-5. Bẹ́ẹ̀ni. Ó yá. Ẹ ṣeun. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Farajìn. Jẹ́ kí n sọ báyìí. Ohunkóhun téèyàn bá ń ṣe. Kó rí ara ẹ̀ bọnú ẹ̀. Kéèyàn farajìn. Sínú nǹkan. Bí mi ṣe ń kọrin báyìí, mo fi ara mi jìn. Mo mú lọ́kùnkúndùn. Ó wọlé. Kéèyàn farajìn, kéèyàn fara sí nǹkan, kéèyàn run párùnsẹ̀. Ẹ mọ̀ kéèyàn run párùnsẹ̀ sí nǹkan. Kéèyàn ta tán. Ó ta tán. Èyí gùn. 243 ó gùn. Kò dẹ̀ mú mi kẹwàá ń bí yìí o. Kí ni 243? $2,400. Àrokò jẹ́ ọ̀nà tí a fi ránṣẹ́ sí ènìyàn mìíràn. Tí ìtumọ̀ rẹ̀ jẹ́ àṣírí láàárín ẹni tí ó pa á àti ẹni tí a fi ránṣẹ́ sí. Tí wọ́n bá fi owó ẹyọ ránṣẹ́, kí ló túmọ̀ sí? Ṣé ẹ mọ owó ẹyọ? A tún ń pè ní kí lórúkọ míì tá à ń pè owó ẹyọ? Èdì owó. Ẹ mọ̀ owó, èdì
in lieu instead of money. Edi owó àbí owó ẹyọ ó yá. tí wọ́n bá fi owó ẹyọ ránṣẹ́ sí mi. ìyẹn wọ́n sin ẹnìyẹn lówó. Wọ́n sin lówó. Wọ́n sin lówó yọ. Owó ń bọ̀. Owó ń bọ̀. Ó ti já sówó. Ìdàkejì ẹ̀ lẹ́yìn sọ. Ẹ má kọjá ibi o. ìbéèrè mélòó ló kù. Ẹ má. Mẹ́ta péré. Ẹ má kọjá ibi tẹ́ wà yẹn o, ẹ jọ̀ọ́. Mẹ́ta àbí mẹ́rin. Ó dáa. Kí ni? Ẹ mọ̀. Ẹ jẹ́ wo. Ebi ń pa ejò, ahun yan. Ahun yan. Ahun yan. Ebi ń pa ejò, ahun yan. Ẹ mọ̀. Ẹ mọ̀. Ẹ mọ̀. Ebi ń pa ejò, ahun yan. Ebi ń pa ejò, ahun yan. Kí ni kéèyàn yan? Kó yan fanda. Gapá. Kó gapá. Ebi ń pa ejò, ahun ó ń yan. Ebi ń pa ejò. Ahun yan. Tẹ́ bá gbà á, màá dá owó yín padà. Ẹ máa dá padà náà tẹ́lẹ̀ mo bá gbà. Ebi ń pa ejò, ahun yan. Ṣé àwọn wá jó oúnjẹ ejò? Abẹ́rẹ́ Ọlọ́run. Àtàhun àtejò ẹran jíjẹ ni. Ẹ mọ̀ nǹkan tẹ́mi ń pè tẹ́lẹ̀. Èèyàn tó láhun èmi ń pè mí mọ̀ pé alábàáhùn. Àṣìṣe tí mo ṣe nìyẹn. Ebi ń pa ejò, ahun yan. Àtàhun àtejò ẹran jíjẹ òwe. Ta ló kọrin yẹn? Ta ló kọ? Mo ti gbàgbé. Ó yá. Ta ló kọrin yẹn? Mo ti gbàgbé. Ẹ jẹ́ n wò. $5.98. Méjìdínlẹ́gbẹ̀ta. Méjìdínlẹ́gbẹ̀ta. Lẹ́gbẹ̀ta. Ó yẹ kẹ́ ẹ mọ eléyìí o. Yàtọ̀ sí ẹ̀fọn. Kí ni Yorùbá tún lè pe mosquito? Kí ni? Yànmùyánmú. Yànmùyánmú. Ẹ mọ ajá ní Aláwìyé. Yí yànmùyánmú àbí? Ó kù méjì. Ó ti dára. Ìbéèrè kélòó? Ìbéèrè kélòó ni? Kí ni? Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé ẹyọ kan. Ó yá. Kí ni ìyàtọ̀ láàrin ẹ̀sìn àti àṣà? Ló bá tán. Mo mọ̀ yẹn. Ìyẹn ó yẹ kẹ́ ẹ kọ̀ sọ. Mìíràn. Kí ni ìyàtọ̀ láàrin ẹ̀sìn àti àṣà? A lè pe àṣà ní ìdálẹ̀ ìlú kan. Ìdálẹ̀. Ìṣẹ̀dálẹ̀. Ìṣẹ̀dálẹ̀. Kí ni ìdálẹ̀? Tí wọ́n bá léèyàn lọ sí ìdálẹ̀, kí ni ìdálẹ̀?
òkèèrè. Òkèèrè. Kí ni àṣà? Àṣà jẹ́ bí ìṣe. Ìṣe àwọn ìlú kan bí wọ́n ṣe ń ṣe níbẹ̀ leléyìí. Tá a bá dé ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń ṣe leléyìí. Ilẹ̀ wọn lókè Ọya bí wọ́n ṣe ń ṣe leléyìí. Ilẹ̀ àwọn ti Yánmírí bí wọ́n ṣe ń ṣe leléyìí. A lè pè ìyẹn ní àṣà. Kí ni àṣà léèbù? Nǹkan tó ń ṣe tó yàtọ̀ sí nǹkan tí àwọn ìlú mìíràn tí wọ́n ń ṣe bí ìmúra, bí wọ́n ṣe ń sọ̀rọ̀, bí àwọn ọdún wọn, gbogbo nǹkan báwọn ni. Báwọn ni ó dáa. Kí wá ni ẹ̀sìn? Ẹ̀sìn jẹ́ àwọn nǹkan tá à ń ṣe láti ní àjọṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ló bá tán. Kódà ẹ jẹ́ kí n tún sún síwájú díẹ̀. Àṣà kì í ṣe rí àwọn ọ̀rọ̀ Yorùbá ó ní ibi tí wọ́n ti ṣẹ̀ wá. Ìdí nìyẹn wọ́n ní ṣe gbogbo èdè wọ́n ní ṣé o lè sọ Espagnol, ṣé o lè sọ Faransé, ṣé o lè sọ eléyìí, ṣé o lè sọ tọ̀hún. Ṣùgbọ́n Yorùbá wọ́n ní ṣé o gbọ́ Yorùbá. O lè sọ Yorùbá kó má gbọ́ Yorùbá. Àṣà, kí ni àṣà? Tọ́n bá ṣà nǹkan, tọ́n bá ṣà to pick, àbí? Bí ìkíni, àṣà pé a fẹ́ràn bá a ṣe ń kíyàn. Àṣà, ìmúra, àṣà, ọ̀rọ̀ sísọ, nǹkan tá a ṣà tí a wò pé eléyìí tá a ṣà yóò dáa, òun ni àṣà. Tá a bá wá ti ń ṣe wọ́n là ń pè wọ́n ní ìṣe, tradition. Àṣà àti ìṣe. Àṣà àti ìṣe, nǹkan tẹ́ ẹ ṣàjọ láti máa ṣe òun ni tradition. Àṣà ni culture tẹ́ ẹ ṣà báyìí. Ìdí nìyẹn kì í ṣèlú nìkan ló ń láṣà, ilé iṣẹ́ máa ń láṣà. Pé nílé iṣẹ́ wa yìí o, bí a ṣe fẹ́ kẹ́ máa múra ní àṣà yẹn. Wọ́n ṣe múra ní ilé iṣẹ́ yẹn ó wù wá. Àṣà. Bí a ṣe fẹ́ máa ṣe níbí nílé. Àṣà. Nínú ẹ̀sìn gan àṣà tún wà ńbẹ̀. Nínú ẹ̀sìn, nílé ìjọsìn, wọ́n á ní bí ẹ̀yin ẹ má máa lu gángan. Wọ́n ṣà yẹn pé wọ́n ṣà. Kọ́ má máa wo kí ọkùnrin kóbìnrin má máa wọ ṣòkòtò. Wọ́n ṣà. Bọ́n nǹkan tán wá ṣà yẹn tán bá ti ń ṣe òun ni ìṣe, tradition. Èyí tí wọ́n ṣà sí ìlú yẹn àbí sí ìletò yẹn òun ni wọ́n ń pè ní èèwọ̀. Tẹ́ bá wá fẹ́ ṣe nǹkan tí wọ́n ṣà, wọ́n wá ní èèwọ̀, wọ̀, nǹkan tó wọ̀, pleasing, tó dáa. Wọ́n ní ó wọ̀ fún mi láti wá. That means it pleases me to come. Tí ò bá wọ̀, náà ní èèwọ̀, eléyìí ó wọ̀ fún mi. Tẹ́ bá wọ aṣọ, ó wọ̀ fún yín. Bí mo ṣe wọ aṣọ yìí, ó wọ̀ fún mi. Tẹ́ bá lọ gbé aṣọ obìnrin sí mi lọ́rùn sí, a ní èèwọ̀, ìyẹn ò wọ̀ fún mi. Àṣà ni ìṣe àwọn èèyàn níbì kan. Èèwọ̀ tí wọ́n ń pè ní taboo ní nǹkan tí ó wọ̀ fún ẹni yẹn láti ṣe. Ẹ̀sìn, sìn, to serve, láti wárí fún yàn, sìn, to serve. Àwa wá gbé wọ̀ pé to worship, láti bọ. Bọ ni worship, sìn ni serve. Ìdí nìyẹn tẹ́ bá lọ sí ilé ìjọsìn, ibi tí a ti ń jọ láti sìn. Wọ́n wá ní Ọlọ́run àjọbọ, ẹni tí a jọ láti bọ. Ṣé ó wọlé díẹ̀? Àṣà, ẹ̀sìn wá ní ọ̀nà láti lè bá Elédùmarè. Eléyìí tó kẹ́yìn ni ṣé ò ní?
eléyìí rọ̀ ó le. wọ́n ní Ó le. òǹkà wo ni okòólénírínwó-lé-mẹ́sàn-án. kí wá ni Ó ti le jù. Parí òwe yìí. Tí a kò bá rí owó ra ẹrú. náà bá rówó rẹ rú ẹ mọ̀ Tí a kò bá rówó ra ẹrú. ṣé ẹ mọ̀ kò séèyàn tó mọ̀ nù yín Tí a kò bá rówó ra ẹrú. Nǹkan tó burú jáì lọ́rọ̀ òwe ni pé ọ̀rọ̀ mi ò ṣe é mú sí. ẹ mú sí Kò ṣe é mú sí. tábà rówó rẹ rú ó yẹ kó rọ̀ fún yín o láti Ìkìrun tábà rówó rẹ rú Tí a bá rówó ra ẹrú. Ẹ bá ń pààrọ̀ ẹ fẹ́ fún mi nínú. ẹ jẹ́ dúró tábà rówó rẹ rú Tí a bá rówó ra ẹrú. Àrówó rọmọ. dúró ṣé èèyàn máa ń rọmọ nítorí ọlọ Àrówó ra ẹrú. tábà rówó rẹ rú àrówó rẹ rú tábà rówó rẹ rú à á sọ ẹran ẹni lórúkọ kò rówó láti rẹ rú òun náà á pe ewúrẹ́ ní Ajayi nígbà tí àwọn ẹlẹ́rú tó bá sọ pé ọmọ kan bẹ́ yẹn òun náà ní Ajayi Òjó àṣẹwà kéèyàn má lọ ronú pa tó bá rówó rẹ rú wàá sọ ẹ̀wọ̀n. Ó ga o. Ó ga ó ga ẹ gbìyànjú ó kì í síbẹ̀ láti ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ jẹ 1,040. inú wa dùn láti rí yín lénìí. Ẹ ṣeun. Inú mi dùn gan-an ni mo fẹ́ràn àwọn orin tí ẹ máa ń kọ nítorí ó ní ìmísí Ọlọ́run nínú. Mo dẹ̀ gbàgbọ́ pé lágbára Ọlọ́run ẹsẹ̀ ní ò ní yẹ̀ kúrò ní ọ̀nà ìyè tí Elédùmarè fi yín sí. Ẹ ní ṣìṣe ẹ ní ṣìlẹ̀tẹ̀ ẹ ní ṣìkọ ẹ ní ṣìsọ. Àwọn bàbá wa máa ń sọ pé ṣọ́ṣọ́ṣọ́ nílé atare máa ń kún ilé yín ó máa kún fún nǹkan rere ni. Tẹ bá ṣe ń lù á máa dún tẹ bá ṣe ń kàn án á máa dún tẹ bá ṣe ń ṣí á máa ṣí tẹ bá ṣe ń dè á máa dè láṣẹ Ọlọ́run. Kò ní rẹ̀ yín ẹ ní rí ìfàsẹ́yìn ẹ rí ìlọsẹ́yìn. Ìlà kọjá lè wá ó máa wá àbí ìlà kọjá là kọjá ó ti wà ní orúkọ yẹn. Èèyàn máa là kọjá. Èèyàn máa là kọjá ni ìrè kọjá èèyàn bá là kọjá. Ìṣòro lè wá ìṣòro ó ti wà ní orúkọ yẹn náà. Ìṣe tó múyàn ro is to stand. Ìṣe tó múyàn ro ṣùgbọ́n téèyàn bá níṣòro láyé tá a wà yìí mo níṣòro téèyàn bá níṣòro yẹ kó dúró tì í pé màá borí ìṣe yìí nítorí ó máa mú mi dúró ó máa mú mi ró. Ìṣe tó ń yàn tẹ bá rí ìṣòro bá dé lágbára Ọlọ́run Elédùmarè ẹ máa borí ìṣòro. Àmín. Mórin yẹn ni máa borí ìṣòro èmi á borí ìṣòro bó ti wù kó gún lè tó ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni a ò ní sí pẹ̀lú òkú rẹ̀ èmi á borí ìṣòro dandan. ẹ ṣé gan ni bá mi gbé ẹ̀bùn tí a fẹ́ fún wọn. jẹ́ wo
fi kún bá mi ẹ ti ṣègbéyàwó. Bẹ́ẹ̀ni. Bá mi gbé aṣọ wá fún wọn kó bá Mo ti lọ́mọ. Bá mi mú kíní omi wá fún wọn náà tó ti à ń ka ọmọ fọlọ́mọ ló sì wà ńlẹ̀. Ló sì wà ńlẹ̀. Ó dáa ẹ bá mi ó dáa a máa fún wọn ní eléyìí máa fún yín lẹ́yọ̀ kan sí fún wọn eléyìí ti yín eléyìí náà ẹ fi mú mi wọ́n máa mú fìlà àti ìpele tiwantiwa tí ẹ máa fún ẹ lè mú oríṣiríṣi àwọ̀ bíi 5 wá ṣé ẹ fẹ́ràn ilé ìyẹn dá fún mi eléyìí tiyín ẹ̀yin àti fìlà lẹ́yìn máa yọ ńbẹ̀ ìyàwó yín á lo ìpele ẹ ṣeun eléyìí ẹ bá mi fún ọmọ yín ẹ ṣeun o kí la tún fẹ́ fún yín ǹbá ẹ ti máa ní gángan lóríṣiríṣi ẹ gbé fún mi. A máa gbé gángan kan fún yín a máa gbé gángan kan fún yín ẹ ṣeun ṣùgbọ́n àti ṣé ká ṣe eléyìí tí wọ́n máa kọ orúkọ yín sí ká fi yẹn ránṣẹ́ ìyẹn dá a máa ṣe yẹn ẹ rán mi létí a máa ṣe yẹn ẹ ṣé gan ni ẹ ṣé gan ni ẹ ṣé gan ni ẹ ṣé gan ni tẹ́ wá a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ òun ló fún wa láǹfààní láti tún lè ṣe ètò yìí lẹ́ni tí ẹ bá fẹ́ kópa tàbí tí ẹ bá fẹ́ ṣe ìgbọ̀wọ́ wa ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ń hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ fi ń wò wá ní sáà yìí kó tó di ìgbà míì ire o pum èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari máa sẹ́yìn bóńbí kamari máa sẹ́yìn bó. Kamari máa sẹ́yìn bóńbí kamari máa sẹ́yìn bó. Máa sọ̀yìn bó má ṣe sọ̀yìn bó kálejò máa lo èdè mi ni ó sọ. Máa sọ̀yìn bó má ṣe sọ̀yìn.